ولكن أكثرهم لا يعلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم. أكي الله أترى كترى هو ما يله أشمال يدا النبي محمد صلى الله عليه وسلم. هذا هو يبقى النبي. هذا هو الذي يبقى النبي. nítorí ìjọba àsìkò mo wá kí gbogbo àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n ti lọ. الشيخ آدم الأمين الشيخ كمال الدين الأدبي كان كثيرا ثم سي بابا يوسف الأربجي قرآن يقول هذا لا يمكن يقول كتبه شريك الكلام لن يوجد mo tún gbogbo àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n lè wá lóúnjẹ ẹni náà pàápàá jùlọ bàbá wa Sheikh Al-Rahman Àtàndá bàbá nígbàrú ìtàná ọlọ́run dákùnrin ọba àṣàlẹ́gbẹ̀ ọ̀kẹ́ bàbá àwọn tí wọ́n ti lọ ọlọ́run bá kẹ́ wọn níkẹ́ ẹgbẹ̀rún àwọn tí ń bẹ ọlọ́run bá kẹ́ wọn níkẹ́ ìtayé nínú àwọn tí ń bẹ láyé ọ̀rẹ́ mi àgbà mi ọ̀gá mi olólùfẹ́ mi Sheikh Abdul Sami'i mi gbé ọlọ́run tóbi lára bàbá olólùfẹ́ mi àgbà mi ọ̀gá mi Sheikh Abdul Rahim ẹ̀sán bẹ lẹ́yìn wá ìgbà náà mo wá kí bàbá wa ọba ìlú Ìjẹ̀fà lẹ́yìn kíkí mi mo wá darí kíkí mi padà tí ó lọ gbogbo àwọn ìlàrí ọlọ́run ọba gbogbo àwọn ìkan bàbá wa tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀. àbá yìí ní sọ àbá ayé sẹ́rẹ̀ ààrùn àìsàn ìbí ó ní mọ̀lẹ́tẹ̀ ìjàdún sókútù ọ̀bìn. mọ̀lẹ́tẹ̀ ìjàdún àti àwọn ẹni ọlọ́run ọba ẹ̀kọ́ ń bẹ sókútù èrè ní sókútù èrè èyí tí ó bá yọ́nú sí ọlọ́run ló yọ́nú sí. àlèmú tí máa ṣe bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ gbogbo tí wọ́n bá tajú bọ́ tí wọ́n bá ní ó ṣe é ṣe ó ti ṣe é ṣe. Ọlọ́run ẹni ọlọ́run ọba àgbẹ̀ ń bẹ gbogbo tí wọ́n wáyé èyí ni wọ́n fún mi láti ìdàgbà ẹni ọ̀sẹ́yìn alẹ́dàgbà àmàlẹ́ ọkùnrin olókọ̀ọ́lọ́ ìgbà ìgbà ọba ń bọ́kọ̀ nínú wáyé àbọ̀ múlẹ̀ ìlú ìmọ̀ àhàdán. Bàbá yìí àṣẹ́rọ àwọn bàbá yìí tí wọ́n ń bẹ lánàá àṣẹ́rọ wọn tún bẹ lẹ́nu. Ọ̀sẹ̀ nínú àwọn ètò yìí ó bẹ̀rẹ̀ bàbá wọn ìmọ̀lẹ́ àtà ti ìlú ìjọba. Ìgbà wọn ń rìn ìgbà òbí. Akílẹ̀ ní ìmọ̀ ìwé ìgbà ọmọ táwọn ìgbà àjẹ́gbẹ̀gbẹ̀ tí ó bá ní bó ṣe é ṣe ó ti ṣe é ṣe tí ó bá yẹ́ ní ṣe òun lóòrùn sí. Inú àwọn ìjọba ìwọ́ ọjọ́ nínú ayé ọ̀kan nínú wọn ni bàbá wa ìwọ́n wọ́n gbà nínú ọ̀gá.
Bàbá nítorí ìjọba ìdìbò bàbá lè kó nínú ilé rẹ̀ lọ ọmọ ọ̀bọ̀ wá. Ọ̀rọ̀ ẹ̀yìn àrùn ẹ̀yìn ọ̀sẹ̀ ní mẹ́ta kì í ìjọba ìjọba dáàmú òdo ẹ̀kún bẹ́ẹ̀ ni. Ti dá gbogbo àwọn tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀dá ìlẹ́nu rẹ̀ wà ní ìjọ ọ̀rọ̀ ayé àwọn ìlú wọ́n kà àwọn ọ̀tàrà bàbá ìjọ ọ̀tàrà àtọ́wọ́ wọn ṣe tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti wá kẹ́ gbogbo àwọn bàbá olúwa kẹ́ gbogbo àwọn tí wọ́n bẹ̀rẹ̀ yìí bàbá ẹwọ bàbá rẹ̀ ní ẹ̀gbà bàbá rẹ̀ ní ẹ̀gbà ajáde tí wọ́n ti ń jẹ́ ìjọ tí wọ́n lè lọ Ìmọ̀ta ìdáwó Bọ̀bá ti tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àwọn ẹ̀rọ tó yá ìwọ́bẹ̀ rẹ̀ wà. Ọlọ́pàá pàtàkì ìyá ọkùnrin kí n kí ó ní ẹ̀rọ ẹ̀rọ bọ́dà bí ìbáfún ìtẹ̀tẹ̀ lẹ́nu tó jẹ́ ìwọ̀n yìí ó tó lè. Ọlọ́run ló dáná ṣàlébò àwọn bàbá tó ń bẹ̀rẹ̀ kalẹ̀ kò ní ìtàjẹ́. Ọba ti ní ọmọ yín ń ṣàdúrà fún yín. Ṣùgbọ́n ẹ̀yìn rẹ̀ lẹ́gbẹ́ àwọn aṣẹ́gbẹ́ ẹ̀bàbà yín ọ̀rẹ́ ìlú pé ọ̀gbà ń bá wọn. Lẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yìn oníyàrá lápapọ̀ tẹ́ ń bẹ̀ ní kalẹ̀ mú kí gbogbo yín. Ẹ̀dá kò fi gbọ́ ọmọ ilé láti tẹ̀sí gbogbo àwọn bàbá ọlọ́run jẹ́ kí àwọn ilé ọgbọ́n. Gbogbo ẹ̀tọ́ bá ti ṣe ọmọ ilé ọgbọ́n. Kí n tó máa wá lọ, mo wá kí púpọ̀ àwọn olólùfẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi, àwọn tí wọ́n dúró tì mí, tí wọ́n pọ̀jù ìwé wá láti ilé. Àbá ní gbóòrò ti rí, ó ní sọ bí ó lè fẹ́ ìrìn yìí ilẹ̀ olórúkọ rí ìgbò. Sọ bí ó lè ṣàlówó èdè ìlà orúkọ wọn. Ó ní àṣẹ ìṣẹ́ bá ti dá sí mi, ọ̀rẹ́ pàpájọ́ rẹ̀ gbogbo ọ̀gbàlẹ̀ mú máa ń ti bọ́ wọn ju ìgbó rẹ̀. Ó kí bàbá rẹ̀ ní ọ̀sùn lótí, ó kí bàbá rẹ̀ ní ọmọdé ṣẹ̀bí ti dínú láti mú kéjì. Ó wá kí bàbá rẹ̀ ní jẹ̀gbẹ́ ọba tó pé bàbá ìlú ajá mi lọ́wọ́ ní gbogbo ọgbà ní àwọn ilé ọgbà náà ní bá tọwọ́ bá tẹ nínú ilé yìí wọ́n ti padà. Ẹ bá gbogbo ṣe lábàrá tí ọmọ tó padà sí ọ̀rọ̀ bàbá mi ni àbúrú. Bàbá yìí ti gbé ilé lè lórí tí wọ́n ti gbé ọ̀rọ̀ ìgbò yìí. Ẹ bá gbogbo ṣe wọ́n wá sí bàbá mi ọ̀rẹ́ ìwé tí bẹ̀rẹ̀ pé àlùmọ́ ti ọ̀rọ̀ rẹ̀. Orí ìpàdé fún gbogbo ìfẹ́ oríṣiríṣi kéde mo ní tó owó ìwé àti bá gba àwọn bàbá lọ́gbà tí ìmọ̀ náà bá tọ̀ ṣùgbọ́n mo kú lọ́wọ́ ẹni bọ̀. Lẹ́yìn wọ́n pàdé ọ̀rọ̀ ẹ̀rọ tó ń bẹ̀rẹ̀ kalẹ̀ ní Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wọ́n wá tó kí ọmọ ní àwùjọ sí ọkọ̀ orí rẹ̀ ní ìtẹ̀lé ìkòrí ìjáṣe gbogbo. Ẹ̀yin ọmọ orí wà nínú àwọn àbá wa ọmọdé wọn agbèrè ọlọ́run bá mi ṣàlékún dáadáa wọn púpọ̀. Ọ̀rẹ́ olólùfẹ́ ni wọ́n tọ́lọ́ ojú bá mi ṣàlékún dáadáa fún bàbá wọn. Àsìkò ní òsì ìbágbére owó ti bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n wọn ti rí inú ló ti dájú. Nítorí àsìkò gbogbo ọmọ oníwà nílẹ̀ ti bẹ́ kalẹ̀ ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Kí nǹkan bẹ́ẹ̀ nǹkan bẹ tó lè ṣẹ̀mú láì rí nǹkan bẹ́ẹ̀. Báyìí máa ń sì tún lè bẹ̀rẹ̀ nìkan náà tó wà tó lè máa lè ṣẹ̀mú láì rí nǹkan bẹ́ẹ̀ ní àkọ́kọ́. Èrò wa bá ẹ̀rẹ́ ìdáàbò kékeré ẹja fún ẹgbẹ́ tí ó lẹ́nu. Yẹ̀kú wọ́n yẹ
العباد بدون الأربعة يقول العباد بدون الأربعة كما يجب أن يجب أن يوم الشهيد láì rí nǹkan mẹ́rin nínú ẹ̀ àìdá ẹ̀dápẹ́ tó ní dáadáa wọ́n ní nǹkan mẹ́rin nínú ẹ̀dá tọ́lọ́ ìdá yóò máa ṣẹ̀mí láì rí nǹkan mẹ́rin. wọ́n láyé fún ilẹ̀ wọ́n wà wípé wọ́n láyé fún ilẹ̀ àrùbá àti ìlà ìyàrúbá láyé fún ilẹ̀ àrùbá àti ìlà ilẹ̀ àrùbá. ẹ̀yìn nǹkan mẹ́rin ní ilé èsì tó ń bẹ fọ́jọ́ wípé tó lè bá nǹkan mẹ́rin ìtàkọ́kọ́ òun ò lè ṣẹ̀mí. bẹ́ẹ̀ ni mo wá fẹ́ nínú wa ìdí mo ti sọ yìí àlùkùránì ló kù fẹ́ agbọ́nrin ẹ̀lẹ́yìn ẹ̀yìn wá tó lẹ́mìí agbọ́nrin ọ̀kan nínú gbogbo ẹ̀lẹ́gbẹ́ lẹ́mìí tó jẹ́ pé ó ti ẹ̀jẹ̀ pẹ́rẹ́ jẹ́ kú jẹjẹ ní gbígbẹ́ nípa. àkọ́kọ́ bẹ̀ wọ́n lọ́rùn alákọ̀ọ́kọ́ mo ní báwo ni ìdúró ní mọ́lẹ́kì òun ni owó ṣé ilé ìdájọ́ ìdájọ́ wọn kò ní owó lè dáyé ṣe ó lè dáyé ayé pé láì fi ọlá láì fi ṣe ọ̀rẹ́ láì fi ọlá ti kéjì ara. Àmọ́ wọ́n máa ń pè ní ọlá gbogbo ẹni tọ́lọ́ rẹ̀ bá fún lọ́lá tí ò bá ti fún un ní owó ọlọ́run fẹ́ dàbí ẹ̀. Ìdí wọ́n pè ní ọlá òun ní ipò gbogbo ẹni wọ́n bá gbé ipò ọwọ́ fi ọjọ́ bàbá àdínì lórí gbogbo ìtẹ́ ẹgbẹ́ bàbá alékéwù ya alékéwù tẹ́ ti ń fi owó tẹ́lá lẹ́nu kó ti dáná. Gbogbo ẹni tó wọ́n bá fún ipò wọ́n fi wọ́n gbé ìkan ní mọ́sáàsì lókùn ọmọdáṣí wọn pé lókù sísẹ́ndẹ̀ ilẹ̀ ó tó ní sísẹ́ndẹ̀ tí wà ní ojú ọ̀la. Nítorí ọlọ́run kọ̀ bẹ́ẹ̀ tẹ̀ mọ́ èmi. Ó tún òbí pé àjẹkọ́lù ní máa ní bídú rẹ̀ ní mo fi owó lè dáyé ṣe láì lọ́lá. Àmọ́ mo bí ọlá dá kọ́lá ó dáyé ṣe láì sí owó ńlẹ̀. Ìyá ẹlẹ́ẹ̀kejì. Àmọ́ wá padà alákọ̀ọ́kọ́ nìyẹn kí ẹ bá lè mọ̀ fọ́rọ̀ ọdún mi tó mọ̀ sọ. Àlùkùránì sọ kí ni tó sọ ńbẹ̀? Òun náà rẹ̀ Súratul Baqara ní àyà àwọn ìlànà ìdìbò ìdíni tọ́rọ̀ wọn bá ní bẹ̀. Ọlọ́run ní wà á bí kò rọrùn sí ẹgbẹ́ lé ìwé àkìlì kúrò bí àìdí ìpè ìrànṣàlùkà. Ọlọ́run ní ẹ̀ná nínú gbogbo tí mi ọlọ́run bá kò ní yìí lówó. Ọlọ́run ní ẹ̀mẹ́ nínú gbogbo tí ọlọ́run bá kò ẹ̀ná sójú ẹ̀nà ọlọ́run ọba. Wà láti rí fún bí áìdí fún òun ìlà ti àbúrúgbà. Àmọ́ ẹ má fi owó oúnjẹ ìpàmíṣẹ́ ara yìí. Wà á sí ẹwà ṣe dáadáa fún ọlọ́run tẹ́lẹ̀ ìwọ̀bàjẹ́ tààrà. Iná ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ òun náà rẹ̀ ìyàwó ìmọ̀ òfìgbò ní èrò ọ̀hún. Omi ilẹ̀ ìdáyẹ́sẹ̀ láìsí ẹ̀sùn. Ṣùgbọ́n èmi ìdáyẹ́sẹ̀ láìsí òun. Ọlọ́run wá fún ìgbẹ̀dẹ́ nínú ẹ̀rùkù ráàlù ọlọ́run ọba ní kí ni nínú Súrọ́tù Àǹbíyá. Ọlọ́run ní àwọn aláwọ̀ Ọlọ́run ní látara orí ní gbogbo tí orí ọba tẹ́lẹ̀ tí máa ṣẹ̀lú bọ́lá ní ọba sí ìjọba tẹ́lẹ̀ sí wọ́n tẹ̀ tí wọ́n kọ̀kọ́ sí ẹ̀lẹ́ wọ́n lọ sí olómi. Ẹlẹ́ẹ̀kẹta nítorí ìjọba àṣọ ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ìrọ̀ fọwọ́lọ́wọ́ ẹ̀ẹ́mì kí ló wí yàtọ̀ ẹ̀ẹ́mì kúrúkúrú ìgbà ẹ̀ẹ́mì òjijì ẹ̀ẹ́mì ìwà lè dáyé ṣe láìsí nínú ọ̀gbẹ́. Wọ́n yá ẹ̀ẹ́kọ́ agbára ìdílé nínú bẹ́ẹ̀ bá ti dà fáà tó lọ́pàá ti fẹ́ ọjọ́ tó ń gbé báyìí ó ti gbọ́dọ̀ ká lọ wá ìwà wọn. Nínú ìwà láti rí ìtẹríba, nínú ìwà láti rí kéèyàn ó tẹ́lẹ̀ tó fẹ́ wọ ọlọ́wọ́ bá, nínú ìwà láti rí òdodo, èyí tó wá jẹ́ àpapọ̀ gbogbo lórí gbogbo ẹ̀rọ ìgbẹ̀rù ọlọ́wọ́ bá. Bẹ́ẹ̀ ọba ti ní bẹ́ẹ̀ ọlọ́run yóò ṣòdodo, bí ọba ti ní bẹ́ẹ̀ ọlọ́run yóò tẹ̀lé jẹ́jẹ́, bí ọba ti ní bẹ́ẹ̀ ọlọ́run kò ní parọ́, bí ọba ti ní bẹ́ẹ̀ ọlọ́run yóò ṣe déédé ìgbẹ̀rù ọlọ́run lórí gbogbo ẹ̀. Làbùkù wá lè fi wá púpù ẹ̀ fún yín pé kí ni Báńdámúlò nínú súwà wo ní gbẹ́gbẹ́ yà á wà lọ́sù. Ìrìnà pọ́lọ́kì rẹ̀ fún ilé gbẹ́gbẹ́ ìwọ̀nba wájẹ̀ ìrẹ́ fún ìṣòwòta lọ́kọ̀ọ̀bá ilẹ̀ ìta ìrìnà kí a mọ́ pé ìrìnà àti
Nítorí ọ́dúnwò ẹjẹ́ ìjáwọ́ ẹlẹ́ẹ̀kẹ́rin a máa sọ pé ń gbọ́nà ìṣọ́rọ̀ ìrìnlẹ̀ ẹ̀rẹ́ tí ń fi parí ẹ̀wọ́n náà ní wípé àlékún yà ṣàbábàlì ìyàwó ìgbìmọ̀ ọlọ́ọ̀nà ẹ̀jẹ́ ẹ̀yìn náà ti gbọ́dọ̀ gbọ́dọ̀ àfàlì ní àdéhùtọ́. Ìjẹ́ ìrìnṣẹ́ táyé òní bí tẹ́lẹ̀ lọ́wọ́ bá bẹ̀rù sí wá dúró àlékún ẹ̀fẹ̀. Wọ́n kò lọ báyé ní ọlọ́sí, wọ́n kò lọ àwọn àbá sí nínú àwọn àbá àti wọ́n gé bá, ẹ̀rọ gbọ́dọ̀ sí nínú àwọn àbá àti ń ṣe ṣìnà, ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ àwọn ẹ̀tọ́ ń gbé nílẹ̀ ẹ̀ṣẹ́ ìdìbò orúkọ ẹ̀ṣẹ́ ọkọ̀ ní ìtìtẹ́ ìpọ́nyé o. Àwọn tó gbogbo èrò ti gbọ́ lẹ́nu ẹ̀ṣẹ́ ìdí o. Kí ló dé ń pè látàtà bọ́ọ̀lìyà òní máa ẹ̀yọ́ ọmọ wa lẹ́nu ọjọ́ sì ní náà gbogbo àwọn àpá ọ̀rọ̀ àtẹ̀yẹ ọmọ wa tèmi náà. Ẹja ṣe tẹ̀lẹ́tẹ̀lẹ́ ìlú náà. Àlejò ìṣòro ẹ̀dá ọ̀rọ̀ Nígbà iná tẹ̀lé lẹ́yìn ẹgbẹ́ ilé láti orí bí àbá ayé ju gbogbo àwọn àbá wa. Ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ tẹ́kọ̀ọ́ ìwà tẹ́gbẹ́ káyé máa tó ìrísí dáadáa. Ẹ ṣe pẹ̀lẹ́ o. Wà tó mú ẹ wá ní sùúrù. Wọ́n bọ̀ lọ tẹ́ kí wọ́n ta ọ̀rọ̀ ọ̀rọ̀ ra o. Lódodo o. Yàtọ̀ sí mẹ́rin ọ̀rọ̀ nípa ìmẹ̀rẹ̀ bàbá dá. Wà tó sí ìgbà ọ̀rẹ́ fún kọ̀ọ̀lẹ́ wàtá. Ṣé mo fẹ́ gbọ́ Yorùbá ní wúlò wá tẹ́lẹ̀ dáadáa pẹ̀lú orí mi? Ọwọ́ akọ́kọ́ ṣe é gbogbo ìlà ọ̀bàjẹ́ àfáà ní ìlú parí ìtàkùn rẹ̀ lọ́wọ́ ọmọge méjì. Òun náà ní lẹ́tọ̀ rẹ̀ ó ní káwọ́ ó bọ́ ẹ̀dá kejì lẹ́nu ọdún ọdún ó ìlà ọ̀bàjẹ́ ẹ̀jìnà sí ó parí ìyẹn yàtọ̀ báyìí. Ẹ wá gbìyànjú láti practice orúkọ rẹ̀. Ẹ máa wá wípé wà ní ìmọ̀ tó ṣe bá ti ní ilé ìpàtó wà lè fún abẹ́rẹ́ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ara pẹ̀lú ìkékeré kẹ́lẹ́ máa wípé wà ní ìmọ̀ tó wà ní ìgbà tó lè àwọn wàlẹ́ máa ń lò àdúrà tó lè àmì mọ́ àwòrán tó ń bá ọ̀rọ̀ àwọn tó ń bá yàtọ̀ bẹ́ẹ̀ wàlẹ́ máa ń lò àdúrà tó lè
ونحن أسابقة المعروف أبيض ونحن أسابقة المعروف ونحن أسابقة المعروف وأنا أشرف Afẹ́tọ̀ fàájì ìwọ́n wá sọ pé báwa yóò máa sọ fún àná. Banana rasa baba tó màrú fífi. Banana rasa baba tó màrú fífi. Àná àṣẹ ìlú màrú fífi. سورة الفاتحة مكية وآياتها 7 بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم سورة البقرة مدنية وآياتها 186 بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله مولانا Al-Ma'rufi Ìgbàláyé TV ibẹ̀ gangan ni ẹ máa wò ẹ má gbé kúrò níbẹ̀.